أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. nígbà tí a dúpẹ́ fún Ọlọ́run ọba aláàánú ọba ológun jùlọ, a dúpẹ́ lórí ìdẹ̀ra Islam, a dúpẹ́ lórí ìdẹ̀ra èyí tí Ọlọ́run ọba tó ṣe lé wa lérí, èyí tó fojú hàn ní àbí èyí tó pamọ́. Àmọ̀rírì tí Ọlọ́run ọba ṣe fún wa, apàtàkì ẹ̀ àyìn adúpẹ́ lọ́wọ́ rẹ̀ àsìkò tí tóbi fún abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala. Àánú Ọlọ́run, ìtọ́sọ́nà rẹ̀ tó pọ̀ kí wọ́n ṣàmọ́nù bá ẹnìkọ̀ọ̀kan wa. Àwa tí àwọn ní ọlọ́mọdé kí a ṣe rí, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà ọlọ́mọdé ṣàdékẹ́ gbọ́ wáyé lọ síbi ìfẹ́ ìtọ́lọ́run. Pẹ̀lú ògbọ́ Ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa ní lánàá, Suratul Isra, àyà 48 láti dúró. Àyà tó tẹ̀lé ibẹ̀ náà láti máa gbé tafsir insha Allah ta'ala. Ṣùgbọ́n kí a tó wọnú àyà tòní, ó ṣe pàtàkì kí a mọ̀ wípé al-ayatul Qur'aniyya, àwọn àyà Qur'an, as-sila wal-munasaba, oúnbẹ láwọn tààrọ́bù, ìbáṣepọ̀ èyí tó mọ́yẹ́lé oúnbẹ láàrin àyà kan sí àyà tó wá ti. Ọlọ́run bá jẹ́ kó yé wa nínú tí a tún fún wa lánàá wípé àwọn aláìgbàgbọ́ bí wọ́n bá gbọ́rọ̀ Ọlọ́run bá jù bẹ́ẹ̀ lọ kò kí ń ṣe wọ́n láǹfààní, nítorí pé èdídí ó ti bí làákàyè láàfún ẹni pé nǹkan tó fojú hàn báyìí bẹ́ẹ̀ bá fi hàn wọ́n láwọn òbí. Kò sí bí òdodo ṣe hàn tó aláìgbàgbọ́ òdodo lórí wọn. Àṣẹ àwọn Ọlọ́run bá tó ga ọ̀nà ẹni kéyìn orí òdodo báyìí kéyìn ó sì máa tó lòdì, kéyìn orí irọ́ báyìí kéyìn ó sì máa ní ọ́. Nínú àwọn òdodo èyí tó fojú hàn tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n ṣe àìgbàgbọ́ sí, ọ̀kan ni wípé bó ti ulẹ̀ kápẹ́ láyé tó á kúrò lẹ̀. Tí a bá kúrò láyé wọ́n bò wá mọ́lẹ̀, nígbò bá tó yá Ọlọ́run ti gbé wa tó. Àwọn aláìgbàgbọ́ àwọn gbà pàdé àìláyé, wọ́n gbà wípé wọ́n bò wá mọ́lẹ̀, ṣùgbọ́n pé Ọlọ́run tó wá gbé wa dìde o, wọ́n ṣe àgbàgbọ́ sí. Wọ́n ní ṣe lẹ́yìn ìgbà tí ẹran eégún gbogbo ẹ ti jẹ́ra tó ti dè pẹ̀, bóòlù lọ́wọ́ ṣe tún wá tún gbé wá dìde lójúdé padà. Wọ́n ní eléyìí àláti òṣìṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tọ́lọ́run òdodo tó fojú hàn. Àwọn ti gbàgbé wípé oúnjẹ táwa náà ń jẹ yìí, tí a bá fi iṣu káàkiri wọnú rẹ̀, ìgbẹ̀mọ̀ kí náà kọ̀kọ́ ṣẹlẹ̀ tí a bá fẹ́ gbé yóò jẹrẹ. Nígbò bá jẹrẹ tó bá jẹ àsìkò kan
wú iṣu yẹn nígbà tábà wú odidi iṣu láti gbílẹ̀ èyí náà tó fún akákùnmọ̀ pé bí wọ́n ṣe ń gbin iṣu náà ni ó ṣe pé ẹlòmí olùpẹ́ ni tí mo wá sí ní wípé tí ọwọ́ rẹ̀ ká kẹsẹ̀ rẹ̀ ti jóná tí ó pé gbọ́n ara rẹ̀ wọ́n lọ sí bóòlù ọlọ́wọ́ ti wá gbé ẹni ẹ̀dìdì lójúdì ìbéèrè òmùgbọ̀ ní ẹni tó béèrè bí ìbá sàgbẹ̀ òun ló lágbẹ̀lẹ̀ sódìdí iṣu lámẹ́gbẹ̀ sódìdí díẹ̀ náà lákìbọ̀ ààbọ̀ lákìbọ̀ ńgbọ̀ bá di àsìkò jẹ́mọ́ a lè wú òdìdí iṣu mẹ́ta jáde lẹ́ kí ló dé tẹ́ẹ̀kọ́ ṣan ọlọ́run lórí èyí àbárò pọ́kàn náà bẹ́ẹ̀ náà ni àwa náà ọlọ́wọ́ bá tọ́ mọ̀ nìyàn wòye sí ìdáàtọ̀ àmì wòye sí oúnjẹ tẹ́ẹ̀jẹ́ báwo ló ṣe ń wù jáde nínú ilẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe ta jáde nínú ilẹ̀ náà ní lọ́jọ́ lọ́wọ́ àgbẹ̀kọ́ àwọn òdodo èyí tó fojú hàn tí àwọn àmì ń tọ́lọ̀ ń dá sáwùjọ wa tó ń jẹ́rìí sí kódodo ni àwọn olùgbàgbọ́ òdodo nìkan ló máa ń yé ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ ìdídí ti dí ẹ̀mí wọn bódodo yẹ ṣe clear tó kò ní clear sí nínú tó clear ní pé ọlọ́wọ́ bá ní ní àkọlọ́kùnrin èèpẹ̀ yìí náà láti dáyé wà fí àánú àìlú inú èèpẹ̀ yìí náà láti ìbáyìí wà ní àánú orílẹ̀-èdè jáàbọ̀ kan tó kọ́ nínú èèpẹ̀ yìí náà láti tún gbé yìí dìde ní pípé àwọn aláìgbàgbọ́ wọ́n bọ̀ olóṣèlú fẹ́ láti sọ fún wọn wípé ẹwọ ìṣẹ́gbì ẹwọ pẹ̀tẹ̀ mú jáde pẹ̀ ìbẹ́ ń gbé ẹ̀gbẹ́ ẹ̀ ń gbé pákí ṣe bí igi lásán lẹ́kìbọ́ lórí ẹ̀ sì mú pákí ẹwù ẹ̀kẹ́ ẹwù jáde ìyẹn túnmà tó lọ́pẹ́ egun rẹ̀ nìkan ni wọ́n sí ìjọ́ tó náà bá gbọ́ ọ̀dẹ̀ pípé ló jáde lọ tó bá wáyé bóòlù sí lè jẹ́ bẹ́ẹ̀ sódìdí ẹ̀fẹ́ olóògbèrè tèbí láàrín fún wébí egun ẹ̀gbẹ́ lásán olóògbọ́lẹ̀ nígbà tó bá ní àsìkò tó wà ní jáde ẹ̀gbẹ́ wà tà ọmọ ènìyàn ní ronú sí gbogbo nǹkan yìí ọlọ́wọ́ bá ń kọ́ ọmọ ènìyàn ronú sí ìlàtọ̀ ààrùn yìí kó wòye sí oúnjẹ tó jẹ kẹ́ẹ̀tì bẹ̀mọ̀ wípé alágbára gbogbo tọ́lọ̀ bá ń sọ yẹ kó ṣe náà ìdí nìyẹn tọ́lọ̀wọ̀n bá fi jẹ́ká náà nínú dáadú lánàá wípá àwọn aláìgbàgbọ́ èdìdí ó ti dí etí wọn inú ọkàn wọn náà èdìdí ti di kò sí bẹ́ẹ̀ sọ ọlọ́wọ̀n bá tó kò ní yé wọn wọn ò sì nílé ronú sí àṣẹ ká máa gbọ́rọ̀ ọlọ́wọ́ wa báyìí ká máa ronú sí ó sì máa nítumọ̀ nínú ẹ̀mí wa kí yóò dúpẹ́ fọlọ́ àmì bọ́lọ̀ nífẹ̀ẹ́ tó gbọ́dọ̀ ní ó gbọ́ bẹ́ẹ̀ kò ní wúlò fún kò ní ṣe láǹfààní ọlọ́wọ́n bá ń bá wa sọ̀rọ̀ nínú àmì àyà 49 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أئذا كنا عظاما ورفاتا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أئذا كنا عظاما ورفاتا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا ọlọ́wọ́ba tó dá wa abẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ̀ gbogbo wa láyé ọba tó lè kó dùn ẹni tó bá ṣe tí ẹnìkan ni ó kẹ́ níjọ́ náà abẹ́ ọlọ́run àtẹ̀yìn àtẹ̀yìn kó fún wá sínú ẹni tí ó kẹ́ jọ wọlé ọ̀tẹ̀yámà وقالوا أئذا
wípé bẹ̀rẹ̀ ṣe ń lo ayé ẹ̀sìn bẹ̀rù Ọlọ́run àsìkò kan ń bọ̀ lẹ́kùrú mẹ́ wọ́n ní ẹ̀hẹ́n àwọn bàbá àwọn àti àsìkò kan ń bọ̀ lẹ́wà nínú sàárè wọ́n ní àwọn náà tó rẹ̀ tó ń ṣe síbẹ̀ àsìkò kan ń bọ̀ tọ́lọ́wọ́ tún di ìgbìgbè lódìdí gẹ́gẹ́ bí ìgbàtẹ̀ wà láyé ẹ jáde nínú sàárè wọ́n ní lọ́nà yẹn wọ́n ní ìwé pọ́sùn ọlọ́run bá ní wà kọ́ nǹkan tó bá fi sínú ilẹ̀ tí ilẹ̀ bá ti jẹ́ tí nǹkan yẹn ti di ẹ̀pẹ̀ lábáwá pẹ̀lú fat ó lè jẹ́ egun ó lè jẹ́ bọ́dì ó lè jẹ́ ẹrin gbogbo nǹkan tó bá fi sínú ilẹ̀ tí ilẹ̀ bá ti wá jẹ nǹkan yẹn tí nǹkan yẹn ti di ẹ̀pẹ̀ lábáwá pẹ̀lú fat àwọn kèfèrí wọ́n ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní wà qalu أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا وَقَالُوا أَإِذَا كُنَّا عِظَامًا وَرُفَاتًا òjíṣẹ́ Ọlọ́run ṣé lẹ́yìn ìgbà tí a bá ti di eegun lásán tó lè pé eegun nìkan ló kù tí wọ́n bá sin wá wàrùfáàtà tóbi náà tó ti wá ní padà tó náà ti di erùpẹ̀ أَإِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا ṣó wá tún ṣeéṣe ní لَمَبْعُوثُونَ kó tó wá ṣe wípé wọ́n tó padà tó wá gbé wa dìde láti inú sàárè wa خَلْقًا جَدِيدًا láti wá dàbí ẹ̀dá tuntun tó lójú tó nímú tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ خَلْقًا جَدِيدًا ṣé yẹn tún lè ṣe é ṣe ní bí kò rọrùn wọ́n parọ́ fún wa wọ́n sọ bẹ́ẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam afọwọ́ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma min tariq Ali fi qawli wa rufat wọ́n ní gbólóhùn wa rufat afọwọ́ Abdullahi ibn Abbas wọ́n ní ìtumọ̀ rufat qal gùbárọ̀ kí nǹkan ó ti di eruku sẹ́mọ̀ pé eruku tẹ́ rí bí ìgbà tí a jọ yẹ̀pẹ̀ tó soft pé eegun ẹran gbogbo ẹ̀ yóò ti di gùbá yóò ti di yẹ̀pẹ̀ tó wá di eruku wọ́n ní tùmọ̀tùmọ̀ ìgbìmọ̀ rufat afọ́wà Mujahid àwọn ní wà rufatan qala turaba wọ́n ní túmọ̀ rẹ̀ náà ní ẹ̀kọ́ tafsir méjèèjì yìí kò yàtọ̀ síra wọn gùbá eruku dust ìpẹ̀ náà so yá túmọ̀ sí wípé àwọn olùmọ̀ tafsir wọ́n lé kó ìwà wípé ń dáwọn aláìgbàgbọ́ wọn ní sọ fánàbí níjọ náà ó náà ní pé wà kọ́
inú olè ṣe ṣe ààyà nǹkan kan bẹ tí mo fẹ́ ká mú bẹ̀ kí ni nǹkan náà ó náà ní wípé ọmọ ènìyàn máa ń gba tí wọ́n bá rí báyìí gbọ́ ju tí wọ́n ò rí lọ ìyẹn sì ní nǹkan tó bí ìmọ̀ sáyẹ́nsì observation àti tí wọ́n lè proof tí wọ́n rí báyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ sáyẹ́nsì ìmọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run bá gbé kalẹ̀ fún ọmọ ènìyàn láti lè gbé káráyé gbé ká lè lo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá kó tì wá fún àǹfààní ara wa kìí ṣe pé ká fi kú èrì authority Ọlọ́run rárá ṣùgbọ́n àwọn tí Ọlọ́run bá kọ̀ dí ìmọ̀ yìí sí wọ́n ń fi ìmọ̀ yẹn wọ́n fi challenge Ọlọ́run authority rẹ̀ wípé ìtọ́lọ́run sọ yẹn kò lè rí bẹ́ẹ̀ lérí táwọn mọ̀ tẹ bá rí ìmọ̀ yìí kúfúrù nípìlẹ̀ rẹ̀ kíkọtọ́lọ́ nípìlẹ̀ sáyẹ́nsì àfi ẹni tí ó bá ní ìmọ̀ ẹ̀sìn oní ọmọ òpé tí ìbá tọ́lọ́wọ́ bá mú ẹjọ́ kàlù fún tọ́lọ́wọ́ èyí ò bá tọ́lọ́wọ́ bá mú ẹjọ́ àjúlẹ̀ fún wọn tí yẹn ò bá ti síbẹ̀ èyí ó sọ ẹ ti lè kan kíyèsí àwọn kèfèrí níwọ̀n gbàdánà ti sọ fún wọn wípé ta bá Ọlọ́run tó wá gbé wa dìde ẹni táwọn náà ń sọ wọ́n ní ṣé gbàtà bá ti di èèyàn nìkan ní tí wọ́n ń sọ observation ní tí wọ́n rí tó gbé wọ́n rí pé tó bá sin ọmọ ènìyàn báyìí tí àwọn ọjọ́ mélòó kan tó bá gorí ẹ̀ ọmọ ènìyàn yóò sì pẹ̀ tó bá bẹ́ gbogbo owó yẹn yóò wá padà gbogbo tí ń bẹ nínú ẹran yẹn ìdí ó máa jẹ́ gbogbo ẹran yẹn yóò kúrò níbẹ̀ àkọ́kọ́ náà ẹran awọ ẹ yóò lẹ̀ mọ́ egun kò síbẹ̀ nìyẹn ṣe tóbi tó gbogbo òfin rẹ̀ yẹn gbogbo ẹ̀ náà ni àwọn ìgbón ó jẹ ìdí wọ́n jẹ bàbá wa jẹ tán ìdí òní lè jẹ egun yóò wà kú egun bẹ́ẹ̀ egun yẹn ìpẹ́ ni ó wà jẹ egun ìpẹ́ ìdí ni àtọ́ fi jẹ́ pé àwọn kèfèrí ìlú Mọ́kà wọ́n rí yẹn àwọn ti rẹ́ni tí wọ́n sì gbẹ́lẹ̀ tó rí pé egun nìkan ló kù bẹ́ẹ̀ tí wọ́n sì rí pé apá kan náà àwọn egun rẹ̀ yẹn ó ti di ẹgbẹ́ observation tí wọ́n rí nìyẹn wọ́n wá fi yẹn tako in tí wọn ò rí wípé ẹnìkan wọ́n sí rí wọ́n wá tó dìde lódìdí wọn ò rí yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n ṣàìgbàgbọ́ nínú ẹ̀ gbogbo nǹkan yẹn náà dẹ̀ ìpìlẹ̀ science sin is believing in tó bá ṣe proof ò lẹ́gbà bẹ́ẹ̀ sì ni wọ́n mọ̀ pé gbogbo nǹkan kọ́ ló ṣe proof revelation ìmọ̀ àtọ́lọ́run wà àtẹ̀sílìm àbíkágbà fọ́lọ́run bọ́ bá ti sọ̀rọ̀ nítọ́lọ́run ṣe nínú yẹn ṣùgbọ́n pìlẹ̀ máa yé òun ni wípé gbogbo tí wọ́n bá ti lè rí àbítẹ́ ẹ̀bá lè rí báyìí ẹmọ́gbà lẹ́sìn lè kó ti bẹ̀rẹ̀ ti pẹ́ àwọn kèfèrí ẹwò ìsọ́lọ́pàá ní ṣùlá wọn àyídá wọ́n mọ̀ pé tọ́ bá ti sìyàn àwọn kòkòrò yóò jẹ gbogbo ẹ̀rẹ́ àtàwọ̀ wà ìdọ́ọ́mẹ́ yóò kó egun tó bá ti kó egun kò sí tí ó jẹ egun wà ló bá dá ìpẹ̀ ní ó egun ó padà di ìyẹ̀pẹ̀ ní wọ́n rí yẹn established wọ́n lè rí proof ṣùgbọ́n pé ẹni tó ti wá jẹ́ra tó ti dé egun tó ti di ìyẹ̀pẹ̀ pé yóò tún wá sọ padà tẹ́ràn ó tún wá padà síbẹ̀ tẹ́jẹ̀ ó tún wá wà ń bẹ̀ tí ọkàn ó tún wá wà ń bẹ̀ tí ó tún wá jáde èyí ò sí kú. àìnà làbàbọ̀n ọ̀bọ̀lọ́bà jẹ̀dídá. ṣáìsì kálẹ̀ ìlú ni ẹ̀dá ìjọba àìnà làbàbẹ̀ ọ̀fún àkọlẹ̀kọ̀ jẹ̀dídá.
ìǹkà àìnà sósì ṣe é ṣe kó wá ṣe wípé ẹni tó ti tó ti jẹ́ ara ẹ̀yẹ wá wo bì kan ọlọ́run ọba tó ga lọ́lọ́ ká lè mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ń sọ nípa ìmọ̀ tẹ́ ẹ̀mọ́ náà ni ó ṣe kú dáadáa gbogbo ìmọ̀ tẹ́ ẹlẹ́ ní òye yín náà ni ó níbi tó mọ bí ìhàn bá wá yẹ yí ṣe bẹ́ẹ̀ ń gbí iṣu sódìdí lẹ́gbí iṣu ní ṣèbí ààbò lẹ́kì bọ́lẹ̀ sáyẹ̀nsì wo ló fi yẹ yí bí ààbò ṣe wá dódìdí ẹkùnfẹ̀ wọ́n kúrò àgbòrò bẹ́bá kùnfù yẹn náà ó yẹ kẹ́ fi yẹn náà mọ̀ wípé àwa náà ọba tó lo agbára rẹ̀ tí ègbú iṣu tó fi dódìdí iṣu tí igi ẹ̀gẹ́ nìkan lásán tá a kì bọ́lẹ̀ tó padà wá mú túbà tó mú wá nature bọ̀ àṣẹ ọlọ́run ọba kan ní àṣẹ ẹ̀ náà kúrò ń bẹ́ẹ̀ tẹ́yìn náà bá fẹ́ jáde nínú sàárè yìí lódìdí ìnàmá àmúrù ìdá ọ̀dà ṣẹ́yìn إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. gbogbo tọ́lọ̀ wá fẹ́ ṣe kò bá lásìkò ẹnu ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ó sì máa ń bẹ́ẹ̀ ni kò tọ́lọ̀ bá nílẹ̀ bá kú ẹ̀tù lòdì ẹ̀ jáde kò ní ọ̀rọ̀ nìkan kí ló ń sọ ọmọ ènìyàn gánà ẹjí ká wo ìpìlẹ̀ wà فلينظر الإنسان مما خلق. خلق من ماء دافق خلق من ماء دافق من بين الصلب والترائب يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر إنه على رجعه لقادر. ọlọ́wọ́ abẹ̀rẹ̀ sí ní bá làákàyè wá sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe ìgbàgbọ́ sípà padà wá kú wọ́n padà sí wá wọ́n padà tún gbé wa dìde lódìdí láti jábọ̀ ọ̀sẹ̀ wa níwájú ọlọ́run kí ló dé tẹ̀lé gbàgbọ́. فلينظر الإنسان مما خلق. ọlọ́wọ́ bá ní ìwọ ọmọ ènìyàn gbogbo ìpìlẹ̀ níbi tó ti ń bọ̀ ilẹ̀ rẹ خلق من ماء دافق. láti gbé omi lásán ní من ماء دافق. aláwọ̀níṣẹ́ ẹ̀rọ ọpọlọ ní láti gbé omi dáfík omi tó ṣe pé kìí ṣe kó jáde ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ìgbà tí nǹkan ti gbùngbùngbùngbùn bómi ẹ ṣe jáde látara bàbá rẹ̀ nìyẹn يخرج من بين الصلب والترائب. omi náà ó jáde láti ibi egun barad àti ìgbáyà ìtọ́lọ́ wá sọ fún abẹ́ náà ní wípé àwọn ààyè tó mi ẹ ti jáde من بين الصلب والترائب. ló fi jáde sára àyà tó bí ọ إنه على رجعه لقادر. omi ẹ náà ló ti wọ̀ ó yẹ kó béèrè wípé substance wo lómi ẹ tó fi jẹ́ pé òun náà ló di ẹyin jú ló fi jẹ́ pé òun náà ló di èrìgì ló fi jẹ́ pé òun náà ló di ẹran kí ni ìbáṣepọ̀ ẹran àtolómú gbogbo sáyẹ́ǹsì tẹ́mọ̀ ẹ tí ó jẹ́ tẹ́mọ̀ ọlọ́run òfò ìmọ̀ nìyẹn kódà ó yẹ pé ti dẹ̀mọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n tí ò sí ìmọ̀nì lára yín tẹ́lẹ̀ láíláí ẹ̀fù gbàgbọ́ ya ẹ̀ka ìtúbọ̀ ọlọ́run ti fi dí ọkàn àwọn ẹgbẹ̀ ẹ̀tọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá dùn láwọn sáyẹ́ntìsì tó lọ́pọ̀lọpọ̀ bá fi àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn hàn wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n nípa ọlọ́run náà alárọ̀jú ìlà kọ́ọ̀dé إنه على رجعه لقادر. ọlọ́run ọlọ́run mo sì lágbára bí ẹ ṣe wálé ayé tẹ̀bá tún kí n tún dá yín padà mo lágbára láti lè ṣe bẹ́ẹ̀ nítorí pé níbi kò sí nǹkan lẹ ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kankan èèmọ̀ ní báwo ni omi tó yẹ pé kò kún ọwọ́ gan drop lásán báwo ni omi yẹn ṣe di egun
báwo lómi yẹn ṣe di ọpọlọ, báwo lómi yẹn ṣe di ẹ̀jẹ̀, báwo lómi yẹn ṣe di heart, ó ṣe di ọkàn àtàwọn nǹkan ní káàlì máa sọ báwo ló ṣe dá sọ́ba tó ṣe gbogbo nǹkan ẹ̀ kò lágbára kó ló bá pa yín tí wọ́n sí gbogbo sọ yìí dòdìdì gbogbo yìí nìyí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá ń fún bọ́ọ̀lù àkàyè wá sọ̀rọ̀ sí báwọn aláìgbàgbọ́ kò yé wọn lóbi jẹ́ pé nínú àmì ìkọ́tọ́lọ́ òun náà ní kéèyàn sá ìgbàgbọ́ sọ́dọ̀ kan lẹ́ẹ̀bù táwọn ìbá ń sọ̀rọ̀ nígbà ní anábì ó kàn mẹ́sàn méjì péré anábì ní mọ̀kánà yu'minu billahi wal yawmil akhir. Nínú àwọn olùkọ́ gbàgbọ́ méjèèjì anábì èbí ṣeré sọ̀rọ̀ gbogbo ẹ̀dọ́ bá gbọ́ lọ́wọ́ gbàgbọ́ tó sì gbọ́dọ̀ kan torí pé odidi ìgbàgbọ́ ló dúró lórí ká nígbàgbọ́ pé wọ́n gbé wa dìde nínú sàárè wa lódidi ní pípé ní o ọmọlá gbogbo alámọ̀jáde nínú sàárè wa ọlọ́run bá ní ọmọ ya kúrú jú náà nínú àjídá fi sì rọ́ yawma yakhrujuna min al-ajdathi sira'an ka'annahum ila nusubin yu'minun. Ọmọ bá ní tọ́ka bá gbé jáde yakhrujuna min al-ajdathi sira'an. Àjídá jámù jádà òun náà ní kọ́bù nígbà bá gbé jáde láti ní sàárè yìí sì rọ́ ààrùn yóò dìbò lọ yà fún mi lọ́nà oníkàlùkù ọmọ tó jáde gbogbo sì rọ́ ààrùn oníkàlùkù ọmọ tó jáde gbogbo nínú sàárè ka'annahum ila nusubin yufidun. nígbà tó oníkàlùkù fẹ́ sáré lọ gba ìpín rẹ̀ kan tí ò fẹ́ kẹ́lómi ò débẹ̀ sájẹ̀ oníkàlùkù sì mọ́ sáré jáde nínú sàárè ọlọ́wọ́ bá ní ka'annahum jaradun muntashir ka'annahum jaradun muntashir. ọlọ́wọ́ ń jáde kù bí ìgbà tí tata ẹ̀rí pé gbàgbé tó jò bá rọ̀ tó jò bá wá fọ́ ilé nìkan ẹwà láwọn ọmọdé ẹ̀ tó ṣe mọ̀ fò jáde lágídí ọlọ́run níbẹ̀ ṣe mọ̀ fò jáde nínú sàárè nínú yẹn ka'annahum jaradun muntashir. ọlọ́run sọ ọlọ́pọ̀ àyè nínú kọ̀ọ̀kan ọlọ́run ọba ni wà daraba lana mathalan wa nasiya khalqa وضرب لنا مثلا ونسي خلقه قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم. وضرب لنا مثلا ونسي خلقه وضرب لنا مثلا ونسي خلقه. kí ló dé tẹwà fi ń takò tọ́rọ̀ yìí fẹ́ kọjú sí tẹ́bá wo bí jẹ́ tí ń bọ̀ àdíbíjọ́ kọjú sí náà kò yàtọ̀ sí àwọn àkúmẹ́ntì yìí ni pé tèbí ẹ̀dá yẹn ti tán ó ti jẹrà wọ́n ní báwo ló ṣe lè ṣẹlẹ̀ ta lẹ́ni náà tó tún lè sọ ẹ̀dá tó ti jẹrà tó ti kù kẹ́kẹ́ tó ti bí ẹ̀pẹ̀ tó tún lè sọ ẹ̀dá wọ́n máa sọ pé ta ni ẹni náà eegun tó ti jẹrà tó tún lè wá sọ́dọ̀ dídí èèyàn padà tó ti kù kẹ́kẹ́ ẹgbọ́n lọ sí bá láàkà ìwá sọ kò lè rí alẹ́bí ẹ̀ṣà àwọn
nítumọ̀ tó wá sọ di odidi èèyàn. Àyàsàkúlé ìgbà tó mọ̀ ní ẹ bá wá jẹ àná tí ò nítumọ̀ mọ́ ẹni ẹ náà lágbára láti ti sọ́dọ̀ èèyàn padà. Kò ní omi alẹ́rí ẹnìjà wà lọ́rọ̀. Ẹni tó dá lákọ̀ọ́kọ́ ọjọ́ ni ibi àjẹ́ kẹkẹtẹ́lẹ̀ náà bó o lómi lásán ó ṣe lórí èèyàn. Ó yẹ ká ájú yẹn náà àjìyàn lórí yẹn ẹ̀wá ájú gbogbo ní yẹ̀pẹ̀ lásán bó o lórí yẹ̀pẹ̀ náà súnmọ́ bọ́dì jómi lọ. Àyàsàkúlé sáàtù ayélujára kàṣúdá. Bàbá ní kí ló dé tọ́mọ nìyẹn rò pé àwọn ọlọ́mọ bá kàn dá yín sílẹ̀ sáyé lásán. Àlàmì olùtò fàájà mímú tó múná. Ọlọ́mọ bá ń ṣe bí látara omi tó ń jáde lára ọkùnrin àtobìnrin náà láti dá yín. Tó mẹ́kànlá lọ́pọ̀lọ́ fàbádà bàbá sàwọ́. Ó wá kúrò lómi, ó wá di ẹ̀jẹ̀ kíkì láti bí ẹ̀jẹ̀ kíkì yẹn ló ti wá ń fọ́. Fàṣàwọ́. Àwọn ọlọ́mọ bá wá ń ṣe gbogbo ẹ̀ ní dọ́gbandọ́gba ọwọ́ kan òògùn jù ká lọ. Wàjàlá nínú sáwùn lẹ́yìn ní akáwà lóòrùn Sáìsì ibi tó wà ìkan wà lókè níbi kan wà ń sálẹ̀. Jọmọ́ ìdágbé tó gbọ́dọ̀. Fàṣàwọ́ ọmọ ní òun ṣe ó dọ́gba ẹsẹ̀ kan òògùn jù ká lọ. Ibi tó wà yẹn ó ṣe dédé ara wọn, ibi tó ti wà ó ṣe dédé ara wọn. Ó ṣe dédé ibi tó yẹ kó fàṣàwọ́. Ó ń ṣe ní dọ́gbandọ́gba. Iṣẹ́ ọ̀tọ̀ ni èyí tí ó máa jọ́kùnrin èmi ni mo ṣe lọ́kùnrin. Èyí tí ó máa jóbìnrin náà àwọn ọmọdé ẹ̀mọ̀ bí èmi ni mo ṣe lóbìnrin. Ọlọ́run bá ní iṣẹ́ tó lọ ń bẹ̀ òye yìí ni. Àdúgbò iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ yẹn tó wá ṣe gbogbo nǹkan yẹn sí wà lágbára tó bá pa yín tọ́gbó tó jí dìde ni. Ẹni tó dá yín láti bí omi lásán tó mú jáde láti bí omi yẹn ojú. Substance ojú ó yàtọ̀ sí ti ahọ́n. Substance ahọ́n ó yàtọ̀ sí irun. Tábà bí ọmọ inú tẹ̀lé wá sáyé ni. Substance irun ó yàtọ̀ sí flesh art. Ó yàtọ̀ sí. Ìyẹn tún yàtọ̀ sí ti èékánná níbi omi kan yìí náà. Láàfin àṣẹ ní kí n ṣomi ẹgán. Àṣẹ Ọlọ́run tí a bá tó wá wọnú ìmọ̀ èyí tó ní ṣe pẹ̀lú embryology. Àwọn tó wá máa sọ bí gbogbo ẹ̀ ṣe ń pín. Báwọn cells yẹn ṣe ń pín èyí tí ó dojú yóò dó sí ojú, èyí tí ó di mú, èyí tí ó di gbá tí ó dàwó. Gbogbo iṣẹ́ tí ń lọ yẹn ta ló bọ́ lọ́wọ́ ọba kópa ń bẹ̀. Ọlọ́run ní alẹ́ sábẹ́ àríkájọ kọ́ dínrín aláyọ̀bí àlùmọ̀ọ́tá. Èmi tí mo ṣe gbogbo yẹn tọ́mọnìyàn fi dé èèyàn báyìí tán fi bí ọ ní pípé léèyàn ṣé tó bá wá lò ayé tó bá kú tó jẹ àtẹ́yẹyẹ mo wá ní màá tún bí ọ dìde léèyàn padà ẹni bèrè sí ọlọ́run bá ṣe mi tí mo ṣe gbogbo yẹn kò tó dáyé ṣé mi ò ní lágbára nígbà tó bá jẹ àtàn kí n tún bí ọ dìde nínú sàárè lódìdí anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí ọlọ́ba tẹ gbogbo ẹ̀ náà dìde Ardul Mahshar ibẹ̀ láyé parẹ́ sí ní Sham ìgbìyàn tó fi jẹ́ pé Sham tẹ́rí yẹn gbogbo ẹ̀ náà Sham náà àwọn ibi tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn rẹ̀ bá ti tírèsì ayé ìta ayé àwọn ibi tó ti bẹ̀rẹ̀ náà ibẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ̀ lọ́nà títí lẹ́yìn ìgbà yẹn tá bá sọ̀rọ̀ Sham à ń sọ̀rọ̀ Jordan à ń sọ̀rọ̀ Lebanon Lebanon à ń sọ̀rọ̀ Damascus à ń sọ̀rọ̀ Palestine à ń sọ̀rọ̀ Syria
gbogbo àwọn bẹ̀rẹ̀ ní Sham táyé ó bá sì parẹ́ Ardul Mahshar Sham náà ni odò ẹni tí ó kù láyé nígbà náà ibẹ̀ ní iná gba gbogbo wọn lọ ibẹ̀ láyé ó parẹ́ sí àwọn tó bá kù bẹ̀rẹ̀ láyé ó parẹ́ bí wọn ní Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní la taqumu as-sa'a ilé ayé ò ní parẹ́ illa ala al-ashrar kò ní sẹ́ni rẹ̀ lórílẹ̀ àwọn ìlú orúkú nìkan lórí tí ayé bá wá parẹ́ gbogbo ẹ̀ ó parẹ́ tí yányányá kò ní kú ẹ̀dá kankan mọ́ àfọlọ́n nìkan wal awwalu wal akhir ọdún tí ó tún wá lọ jẹ̀mọ́ yóò ju gbogbo ọdún tá a lò láyé láti gbàtọ́lọ̀ ti dáyé tí táyé fi parẹ́ ọdún tí gbogbo wà lọ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ pa gbogbo ẹ̀tì bẹ́ẹ̀ tí ó mọ̀ sọ́lá àti ẹ̀lọ yóò ju ọdún tí wọ́n dá ayé títí dìgbà táyé parẹ́ lọ lójú ọmọ ènìyàn kí la jámọ́ lórí pé ẹ̀tì wá sáyẹ̀nsì ẹ̀tì àwọn ìbò àìsọ́ra wọn lọ́gbẹ́ àwọn mẹ́ta kí ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọ́ ọlọ́wọ́ gbà gbogbo yóò parẹ́ ọlọ́wọ́ fílẹ̀ yóò túnmọ̀ bí lòtí ẹ̀lọ́ gbọ́ ọlọ́gbà wá sí tán tọ́bẹ̀ kí kò wọ́ wá ẹni tí ó máa jìyà ní sàárè yóò máa bá yẹ ẹ̀lọ́ bẹ́ẹ̀ ẹni tí ó máa jẹ bá bí ó máa bá ní ẹ̀lọ́ bẹ́ẹ̀ àwọn àfáà náà láwọn máa ń sọ wọ́n lẹ́ni tó lò kéré jù nínú sàárè ó lé ní olùwọ́n pàwọn yìí tí ẹ̀yẹ ló kéré jù àwọn náà tọ́kù bẹ́ẹ̀ òjò kan wà á rọ̀ gẹ́gẹ́ sí wà ní àbí òjò yẹn yóò rọ̀ tójò yẹn bá ti wá rọ̀ òjò yẹn wọ́n ní yóò ti bí àtọ̀ ọmọkùnrin lòjò yẹn ó ṣe yóò wá rọ̀ sí ilẹ̀ oníyẹ ọdún tó lè yóò fẹ̀ tójò yẹn bá ti máa rọ̀ tó bá ti mọ́wọ́ dára ẹ̀ bí ìgbà tí òkúrò rárá ń sọ nínú ilẹ̀ láti ra àwọn ọ̀sọ̀ jáde nìyẹn bí ìgbà tó yẹ kó jò yẹn olówó ajáde pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run bóyá ẹjáde àwọn àmọ́ ọ̀sọ̀ jáde nínú ilẹ̀ nǹkan kan ń bẹ tó ń wò ní jẹrà tí gbogbo nǹkan bá jẹrà òun náà ni tó bá fọwọ́ síbi ẹ̀yìn èèyàn báyìí spinal cord rẹ tẹ́rẹ́ bí ẹ tó bá fọwọ́ wọ délẹ̀ ó rí bí tó parí sí wọ́n máa ń pè lé gègéru bí ìrù ní ibi tó parí sí èyí tó kángun rẹ̀ wọ́n máa ń pè ní àjẹ́gbò gánà olókángun síbẹ̀ ní àti bí egun yẹ láti máa sọ ọ̀kan ní àwọn àfá ó ní àwọn nǹkan mẹ́jọ kan ń bẹ okùnmọ́lúbà kọ́ ìyàwó mọ́ àwọn nǹkan mẹ́jọ kan ń bẹ bí gbogbo nǹkan bá parẹ́ tó bá tán àwọn nǹkan mẹ́jọ wọ̀nyí bí gbogbo nǹkan bá parẹ́ láyé Ọlọ́run ṣe wọn kú wọn ò ní parẹ́ àkọ́kọ́ oníkíni wal kursiyu huwa jannatun wal arshu wal kursiyu ma huwa jannatun wal arshu wal kursiyu ma huwa jannatun والعرش والكرسي نار وجنة àkọ́kọ́ ni huwa al-arshu aláàrásí Ọlọ́run wal kursi bí gbogbo nǹkan bá parẹ́ aláàrásí Ọlọ́run ní kó mọ́ parẹ́ wal kursiyu kò ní parẹ́ náà iná ò ní parẹ́ yóò máa bẹ gbére ní wàjá àti ṣe sùúrù wàjá nẹ́tún
àlìjẹ́nà náà kò ní parẹ́ mẹ́rin nìyẹn okùn mẹ́rin tó kù wà ojú wà áwọ́ egun yẹn wọ́n ní òun ó ṣe ibẹ̀ náà ni oníkálùkù ó ti máa jáde wà fún ẹ̀mí kìí tàn ẹ̀mí jáde lára wà áwọ́ kàdálà wà kọ́lá wà jù wà áwọ́ kàdálà wà kọ́lá. lápadà sínú tafsir ọlọ́run wa kọ́ọ̀lù وإذا كنا عظاما ورفاتا àyà tá a tú lánàá ọlọ́run tó kó ìwà pàwọn aláìgbàgbọ́ ìdíjí ti di ọpọlọ wọn ọ̀rọ̀ lórí pé ọlọ́run ó pa wá yóò tún jí wa dìde ó kílẹ̀ ẹ jẹ́ ká ronú sí láti bẹ̀rẹ̀ níbi kò sí nǹkan láti bẹ̀rẹ̀ láti wá ní nǹkan bóò lómi omi lásán omi ordinary omi látara bàbá wa tó papọ̀ mẹ́ra wa omi yẹn náà lódojú lódi lóde etí lóde ejú lódi iṣan lódi ìfún lódọpọlọ ẹ káwọn tó omi yẹn kọ́ àṣẹ ọlọ́run àṣẹ yẹn náà ní ó padà lò nígbàtà bá ti jẹrà tán ẹmẹ́jọ ó yà ní lẹ́nu pé nígbàtà ti wá dé pẹ̀ bóò láti ṣe bèèrè ààyẹ̀ṣẹ́ béèrè pé bóò lómi ṣe bí tí tó lójú tó lọ́pọ̀lọ́ ọlọ́run bá làákàyè kèrè yìí sọ̀rọ̀ ṣùgbọ́n wọn gbà torí pọ̀pọ̀lọ wọn ti dọ̀tí láàbí ṣàlàyé fún wa pé ààyà yìí jẹ́ kó yé wa wípé ìdí jẹ́ sáyẹ́ǹsì nìyẹn àwọn kèfèrí wọn proof observation ní táwọn mọ̀ àwọn ti rẹ́ni tí wọ́n sì tó dé egun tó sì di ẹgbẹ̀ ìyẹn ló dára lójú ìyẹn ni wọ́n gbé lórí wọ́n dì bọ́ǹkì èyí tánàbì ń sọ yẹn tó gbogbo rẹ̀ ni tó gẹ́ra tán tó wá dìde tó lójú wọ́n ṣàgbàgbọ́ principle science náà ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá gbé ọ̀rọ̀ rẹ̀ lérí ìyẹn yóò sọnù why revelation bọ́lọ̀ bá ṣe wí orí bẹ́ẹ̀ ẹ wá lè mọ́ lè rí proof nínú sáyẹ́nsì o sọ́lọ̀ ń sáà ti sọ gbogbo ṣe rí náà yẹ o ẹ máa kọ́ ọlọ́run tí kò ń tó bẹ́ẹ̀ dá ọlọ́run bá ń sọ pé wá kọ́ọ̀lù ayé kúnná ìlọ́ máa ń wá ń fa táà wá kọ́ọ̀lù ayé kúnná ìlọ́ máa ń wá ń fa táà ọlọ́run bá ní wọ́n máa fún ànábì lésì lẹ́ni tí ó máa sọ pé ṣé lẹ́yìn tó ti a bá di eegun ṣé lẹ́yìn bàtà bá di eegun lásán torí wípé gbogbo ẹran tí ń bẹ lára ìfún ọpọlọ gbogbo ẹ̀ kòkòrò ọjẹ gbogbo yẹn ìdín ọjẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n di òní lè jẹ eegun eegun yóò jẹ gbogbo bọ́ọ̀bọ́ inú eegun yẹn yóò jẹ ṣùgbọ́n eegun yóò dá sí eegun yẹn èyí tó lágbára nínú tí ń bẹ nínú rẹ̀ tó lè mọ gbìyànjú àti àtẹ́ǹtì eegun onìkan ikán ò sì lè dájẹ eegun náà yẹ̀pẹ̀ gbúdọ̀ kọ́kọ́ wú kínú ẹ̀ yẹ̀pẹ̀ ní jẹ eegun tó bá pẹ́ eegun yẹn wà máa kù kẹ̀kẹ́ ìgbà tí yẹ̀pẹ̀ bá jẹ eegun tó kù kẹ̀kẹ́ tán ni wọ́n pè ní rufat gẹ́gẹ́ bí àlàyé àfáàwà Mujahid wọn ni wà rufatan ayébì máa ná tùrọ́bà
tó bá dìde pẹ́ tán àfọ́ Abdullahi ibn Abbas wọ́n ní rufata bí ma'ana gùbá pé yóò wá padà di eruku ìyẹn àwọn rí yẹn wọ́n gbà gbọ́ ṣùgbọ́n pé àìná ìlàmọ́bẹ̀rún fún khalqan jadida ìjọwà ṣeéṣe bí hamza yẹn ìǹkà istifhamul inkari ìbéèrè yìí tó ṣe pé ìbéèrè ẹni tí ò ní ọ̀rọ̀ gbọ́ bí káníkà máa bí ọlẹ́rẹ̀ pé sọ́ọ̀sọ́ kó wọ̀lọ̀ dáwà ní tí ń sọ fún ọdún pé ò sọ dáwà kìí ṣe kó ń bí ọlẹ́rẹ̀ pé sọ́gbà àbẹ́ mi lọ̀dá yìí ìsìfàmù kárí ìsọ́ọ̀sọ́ kó wọ̀lọ̀ dáwà ní ìtumọ̀ ẹni pé bí gbogbo ẹ̀ bà ọlọ́gà ohun ọ̀wẹ̀ kìí ṣe pé bèèrè pẹ́ṣẹ̀ bọ̀ láwọn afọ́ àjọ pé al-istifhamat nínú Qur'an ó ní túnmọ̀ tó pọ̀ nínú rẹ̀ lè nípa àwọn kèfè ní tọ́lọ̀mọ̀ bá wọ́n sọ yìí wọ́n máa sọ pé inna lamab'uthuna khalqan jadida inna lamab'uthuna khalqan jadida wọ́n ní tí ó sì ṣeéṣe rí àmẹ́ta ọ̀dọ́ ń sọ yìí pé ọlọ́wọ́ bá yóò tó wá gbé wá nílé ọlọ́wọ́ jadida á tó wá pé lẹ́dàá bá a ṣe rí ká tó tójú wà létí wà tí gbogbo ẹ pé táàdẹ̀ ti jẹ́ àtúwà dìde àti pé bẹ́ẹ̀ kò ṣe ṣe kódà tó tún fi kan kún ṣe rí tábá tó wá gbé wa dìde ní gan á tún pé ju ìgbàgbà wà láyé gan lọ torí wípé ẹni tó jẹ́ afọ́jú wọ́n gbé dìde yóò rẹ̀ abuké kò ní buké gbogbo ọlọ́pàá ibi tí ó yẹ yí pé òun pàfẹ́ ti ṣe òun kọjá gbogbo yẹn ẹni tí ò lè rìn yóò rìn akálàṣe tọ́lọ̀ tó wá gbé wa dìde tán ọlọ́wọ́ a máa fa àwọn èèyàn kan ṣẹ̀ sí látàrí tó ń gbélé ayé ṣe àwọn kan tí wọ́n bá gbé wọn dìde wọn ò ní ju bí èèrà lọ àwọn àmà tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n a máa gbogbo pé àwọn ń bí àwọn èèyàn tẹ̀ ní gbogbo wọn ó mú gbogbo àwọn tó bá jẹ́ onígbèraga láyé ẹ̀sìn tọ́lọ́wọ́ kọ́ fi kàn wọ́n nìyẹn tọ́lọ́ bá gbìyàn wọ́n jẹ́ pẹ̀lú pé gbogbo àwọn èèyàn ọmọ sáré wọn tẹ̀wọ́n mọ́lẹ̀ ìyà kan nìyẹn àwọn kan bẹ tọ́lọ́ bá gbé wọn dìde ìgbédìde wèrè ọlọ́wọ́ bá wọn dìde bí asínú làwọn ó sì máa ṣe àwọn tó ń jẹ rìbá láàkùnmùnà ilá kàmáyàkùnmù lẹ́yìn ẹ̀ta àbọ́kù ṣètọ́ ìgbìmọ̀ ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. àwọn tí wọ́n máa ń jẹ rìbá láyé bọ́lá bá gbá wọn dìde ìgbédìde wèrè ní tí wọ́n tẹ́ẹ̀fù máa gbà wípé àwọn yìí gbà tí wọ́n bẹ láyé rìbá ni wọ́n jẹ kú àwọn míì tí wọ́n ń bẹ bọ́lá bá gbá wọn dìde ń jọ náà ọlọ́wọ́ bọ́ fọ́ wọn lójú kò ní ìrìnà ọlọ́run wa man a'rada 'an dhikri fa inna lahu ma'ishatan danka wa man a'rada 'an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawma al-qiyamati a'ma wa nahshuruhu yawma al-qiyamati a'ma lima tí wọ́n yí náà ní tọ́lọ́ wọ́n bá jẹ́ ọ̀rọ̀ ẹgbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ ẹ̀sùn tọ́lẹ̀lẹ̀ gbogbo ìlànà tó pèsè ayé wọn wọ́n jọ tẹ̀sí kúrò ẹyẹyẹ ẹwà àwọn orílẹ̀-èdè kalágbàáyé wọ́n padà introduce dáńgbé ní àlùmọ̀níyà secularism ẹgbù ẹ̀sìn lóògbé tó ayé gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ individual ọba jẹ́ state ọlọ́wọ́ bá ní àgbé wọn dìde níjọ́ gbẹ́dà ìkì àmọ́ wọn ò ní àkọ́kọ́ ìgbésí ayé ìnira ní ògbé láyé tó bá jẹ́ gbẹ́dà ìkì àmọ́ wọn túnmọ̀ sí pé ìjó ti ẹ̀ṣẹ̀lẹ̀ ní
kọjá pé ajáde ní sàárè nìkan ibo sẹ́ni tí ò ti ẹ̀gbàgbọ́ wípé ajáde ní sàárè sáwọn náà mọ̀gbà wípé àwọn kò rí rí nàìjọ́ in ti bẹ̀rẹ̀ ní ọ̀fà wa ó jẹjẹ lọ ọlọ́wọ́ bá ní wọ́n máa sọ wípé iná lámàbí wọn fún ọkọ̀ jẹ̀dí ìdá àgbékalẹ̀ ọ̀rọ̀ ọlọ́nù Qur'an ọlọ́wọ́ bá ní kúl ìrẹ́ àdábì sọ fún wọn kúlùkúlù ìjà ọ̀tàrí ọwọ́ àdìdá ọlọ́wọ́ bá ní nínú tí ẹ̀pẹ̀ kì í lè jẹ àpáta nínú tí ẹ̀pẹ̀ kì í lè jẹ irin ọlọ́wọ́ bá ní kẹ́ ẹ kúrò lẹ́dà ọmọnìyàn kí ẹ di irin kí ẹ di àpáta kúlùkúlù ìjà ọ̀tàrí ọwọ́ àdìdá yẹ̀pọ̀ jẹ ní ẹjẹ láti ẹwọ ìṣẹ́lẹ̀ ọba fún ọlọ́pàá kí lẹ́ fún pé kúlùkúlù ìjà ọ̀tàrí ọwọ́ àdìdá kúlùkúlù ìjà ọ̀tàrí ọwọ́ àdìdá ẹ̀rí kan tó ń bẹ wípáwọn èèyàn kan bẹ tí wọ́n bá wọnú ilẹ̀ òní jẹ rárá àwọn ànábì ọlọ́wọ́ bá nìkan ní bọ́bá wá wọ ọlọ́ ó lè ṣe fẹ́ dàmì ò ṣùgbọ́n yìí tẹ́rì ń bẹ lórí ẹ̀ pé tí wọ́n bá sin wọ́n èpè òní jẹ ara wọn bí wọ́n ṣe sin wọ́n kò bá tó gbọ́ wọn ọdún bẹ́ẹ̀ lẹ́sìn bá wọn gbogbo àwọn ànábì ọlọ́ bẹ́ẹ̀ yẹn ń bí lọ́sàn ànábì sí bó ṣe wọ́n ṣe sìn bẹ́ẹ̀ náà wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo wa oúnjẹ yẹ̀pẹ̀ ni wá bọ́wọ́ wá wọ ọlọ́wọ́ sí ẹlòmíì wọ́n lè ní ọ̀nà jẹ́ àdúgbò yẹ wọ́n bá gbà tí wọ́n wù náà bí wọ́n ti sí bàbá ní lóṣù ìyẹn ọ̀sọ́dà níbi ọlọ́run ọlá rẹ̀ lórí ẹni yẹn ọ̀nà méjì lọ́wọ́ pín sí ẹlòmíì ń bẹ ọlọ́run fẹ́ jẹ níyà ló fi ṣẹ̀kù bẹ́ẹ̀ ẹlòmíì sì ń bẹ ọlọ́run fẹ́ kẹ ló fi ṣe bẹ́ẹ̀ fàálù nínú ẹ̀ ó sì tó wù yẹn ṣùgbọ́n ìkẹ́rì wà ní àwọn ànábì ọlọ́ ipò níyàrá tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ kó yẹ wá nínú ayà ọlọ́run kúl ìrà ànábì sọ fún wọn kúnú hijaratan aw hadida kúnú hijaratan aw hadida aw khalqan mimma yakburu fi sudurikum afáwọn Muqatil ibn Sulaiman kúnú hijaratan ay kúnú hijaratan fil quwwa bó ti kulẹ̀ kẹ́ lágbára tó láyé kódà kẹ́ lágbára kẹ́ dà gẹ́gẹ́ bí òkè kẹ́ dà bí òkúta hadidan fi shidda àbí ẹ̀dà bí irin níbi líle kókókó fasawfa yumitukum ọlọ́run padà pààyàn náà thumma yuhyikum thumma yab'athukum ọlọ́run bá yóò tún gbé ìdìde thumma tahyawna min al-maut lẹ́yìn gbàtẹ́ ti kú yẹ ọlọ́run tó jí kò sí jẹ́ rí ẹjẹ́ kẹ́ ẹ má jẹ́ ẹ̀dá ẹran ọmọnìyàn abáramọ́ kó ṣe wípé abirin nìyí àbí àpáta ẹkù náà yìí sí gbá àwọn alágbára àwọn tó nígbà ikú náà lọ́kàn yẹn bẹ́ẹ̀ bá ti gbàgbọ́ ilé yìí nígbàrá lẹ́dàkẹ́kẹ́
fatawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́ọ̀ni ẹgbára ní ọlọ́run bọ́bá láàyè ó nìkan lórí kò sí gáàdì ṣe lágbára tó tọ́ wá sọ́dọ̀ ọlọ́run nínú ọba pọ́pù rẹ̀ lórí tí ó èmi a máa ṣe mọ́ lábúrò ògùn tí bàbá yìí ṣe òye kúkú ẹlòmíì ti di ògùn fún rẹ̀ òǹgá ti di ògùn bí lọ́jọ́ bá fún báyìí ẹ̀kẹ́kọ̀ọ́ yóò kàn kọ́ kílẹ̀ ẹlòmíì ló dúró kó mọ́ lọ́wọ́ ẹgbẹ́ ògùn yóò wọ̀ gbọ́ ẹgbá yóò wọ̀ gbé àgbà ìjọjọ́ bá kúrò lọ́jọ́ kẹ̀kẹ́ ẹlẹ́mu yóò kàn lè gbọ́dà lẹ́ẹ̀bí lè máa wípé níbi tí èyàn ó dúró títọ́ ọlọ́kọ́rọ̀ ọlọ́kọ́ bó yí èyàn yẹn lè gbádùn ayé lálùkì á máa lè tún fi dá ọlọ́run tó wá dákẹ́ lórí ilé ọlọ́run bá ní áwọ̀kálùkọ́ mímọ̀ kúrú fi sudurikum ọlọ́run ní àbíkọ́ ti ẹ̀jẹ́ wípé ẹtú jẹ́ ẹ̀dá mi ẹ kúrò ní ẹ̀dá abara ẹ lè jẹ́ ẹ̀dá àdàpátá àbí abìnrin téyìn bá tó wá kéré áwọ́kálùkọ́ bó bá wá wù ní kẹ́ jẹ́ ẹ̀dá míì ní máa ya kúrú fi sudurikum ẹ̀dẹ́ ìtó tó tóbi ju gbogbo tí tóbi lọ nínú ẹ̀mí ẹ̀wọ̀ ọlọ́wọ́ bá ẹlùmílẹ̀ sọ gbọ́dọ̀ ìrìn wọn á sùn nígbà nínú ọ̀lágbàrá àpáta wọ́n fọ̀dà ní ọlọ́ọ̀ni àti gbọ́ èyí tó tóbi jù lẹ́mì rẹ̀ wọ́n bá wù ọ́ lọ ju gbogbo ẹ̀ mọ́ra olóòdúfẹ́ lọ jẹ gbogbo ẹ̀ lọ sí gbogbo ẹ̀ sárí lérí kó ní fẹ́ kó àwọn àfá onímọ̀ ẹ̀tẹ̀sí wọ́n ní kí ni nǹkan tó tóbi ẹ̀dá tó tóbi jù lẹ́mí àwọn èèyàn àìmọ́t ikú ọlọ́wọ́ bá ní bọ́bá wù ní kẹ́ padà di ikú gangan ìdáwà fún ọmọ ẹ̀tẹ̀sí sọ àfá wa Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ọlọ́wọ́ bá rẹ̀ sí wọ́n ní qawluhu ta'ala aw khalqan mimma ya'muru fi sudurikum qala al-maut ẹ̀fṣíra fún Abdullahi ibn Abbas in tó tóbi jù lẹ́bí ọmọ ènìyàn lẹ́nu ọlọ́wọ́ bá ní kẹ́ wá kó léèyàn kẹ́yìn gangan dìkú tí ń páyìn tẹ́wà kọ́ mọ́ ni ó bí òkú ẹ máa wọ́n tí Yorùbá mọ́ sọ Yorùbá ní ayé mú orúkọ ikú kó tó pa ní máa ń ta àti ikú gan tí ń pa ní àti orúkọ rẹ̀ gan olóòkú ikú rẹ̀ gan olóòlò ọlọ́wọ́ bá ní ọkọ̀ mímọ́ yakuru fi sudurikum àwọn ọkọ̀ Abu Abdullah ibn Abbas wọ́n ní aw khalqan mimma yaqduru fi sudurikum qala al-maut yaqul in kuntumul mauta ahyaytakum kódà kó ṣe pé ikú ní ọlọ́wọ́ pa yín yóò sì jì ní lásìkò bá bẹ́ẹ̀ ní pa bákan náà fún Abdullah ibn Umar àwọn sàdé nìyí wọ́n ní min tariq Atiyya al-Awfi fi qawlihi aw khalqan mimma yaqduru fi sudurikum qala al-maut afọ́ àbúlá fún ìmọ̀ àwọn náà ní ẹ̀dá tó tóbi jù lẹ́nu ọmọ ènìyàn ikú ni ẹ̀yìn ẹmọ kéèsì kò sí lẹ́nu ọmọ ènìyàn sí lé ẹmọ agbọ́gbọ́ ẹni tẹ́ ẹgbẹ́gbẹ́ bíra ń láàárọ̀ lágbádá mẹ́ta ìláyé ó rí ààrẹ sọ kí ló sí kó tó di wípé ó tún máa ṣe mọ̀rànmọ̀rà àtẹ́mọ̀ ọ̀fẹ́ yẹ díẹ̀ tó tún wá lọ́nà ọlọ́wọ́ bá ní kí ó dà kó ṣe wípé ẹ̀yin gan ni kú tí ń pààyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ẹ̀kùrú fi sudurikum ẹlòmíì látara agbára burúkú tó wá ó ti sọ̀rọ̀ ẹ̀gán ní kú ẹ̀ká àwọn bá ṣẹ́jú mọ́ lọ́jà rẹ̀ láì agbára ẹlòmíì wà ní wípé tó bá ṣẹ́jú mẹ́rìnká ó kú dànù bó bá ní òní dáìlà ó sì mẹ́dà ìlà ẹ̀kù sí wà kó ní ó múra sí ìjọ kan náà ní gbogbo náà ọlọ́pàá bá ní àwọn kálẹ̀kọ́ mímọ̀ yàkùnfòrò fi sudurikum àwọn ọlọ́pàá mímọ̀ yàkùnfòrò fi sudurikum àfọwọ́ Sa'id ibn Jubayr àwọn tí ẹ̀tún sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ min tariq ibn Jurayj
wani aw khalqan mimma yakburu fi sudurikum qala laysa shay'un akbar fi nafsi ibn adama min al-maut Abu Sa'id ibn Jubayr wọ́n ní kò sí tó tóbi lẹ́nu àwọn ọmọ ní ọmọ àlẹ́gbẹ̀ Ádámù tó dùkú lọ kò sí bọ́mọ ní ẹsẹ̀ ní ẹ̀bí ń lé òun burú òun ṣe bá ẹsẹ̀ wà sí kùfù àbí ẹ̀kọ́ sọ fún pé ó jẹ́ ẹjọ́ lọ tẹ́ Ànábì sallallahu alaihi wasallam lànàbì ní ẹ máa bù ṣe gbàdà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa lọ sórí tẹ́ tó lè kí okùn ààtọ̀ yóò jẹ máa rántí ibi tẹ́ padà fàkọ̀ sí orí ọmọ èké sàárè tí ẹ̀ orí àgbàlagbà orí sàárè tí ẹ̀ alọ̀tẹ́lá mo wá wò pé kí ní títí ẹ̀sẹ́ last time ta wá ojoojúmọ́ làwọn èèyàn ibi tá a dúró sí ní last time ta wá bí wọ́n ti sìyàn tó ti pọ̀ nọ́mbà ẹ̀ ti increase ẹni bá kàn bó ṣe ní ìwádìí Ọlọ́run yóò gbà wọ́n náà ẹ̀mí rẹ̀ náà gbọ́n kò sí tó tóbi púpọ̀ tó bọ́ ọmọ ènìyàn púpọ̀ tó dàbí tábẹ́kì máa fẹ́ sílẹ̀ yóò tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó bá ti gbọ́ pé ikú ọlọ́pàá bá ní kú yẹn ṣe wá tóbi lẹ́nu yìí kó wá sí pẹ́ ìgbẹ̀rẹ̀ ní ikú. àwọn ọ̀pọ̀lọpọ̀ mi máa kúrú bí sùdúrù ní kú. ọlọ́pàá bá ní kó ṣe wípé ẹ̀dá kú gangan lẹ́yìn gẹ́gẹ́ bí nǹkan tó tóbi jù lẹ́yìn lẹ́bí ẹ̀yìn ọmọ ènìyàn Ọlọ́run ní kódà kó ṣe pẹ́ ìgbẹ̀rẹ̀ ní kú máa pa yín máa sì tó padà pé yín ìgbé yín. fàṣàyàwó olóòrùn ọlọ́pàá ni yóò máa sọ pé ó dáa ta bá wá ta ló tún lágbára tí ó tún padà dá wa padà sípò ọmọ ènìyàn padà. ó lè lẹ́bí fàbọ́rọ́kún àwòwàlà márùn-ún. ọlọ́pàá rẹ̀ àlẹ́bí fún wọn lé ṣekúṣe lẹ́nìkan ló dá yín lákòókò sẹ́ni tó dá yín lákòókò yẹn nígbà tẹ́ ẹ jẹ́ omi lásán tó wá yọ ojú tó yọ imú tó yọ ọpọlọ tó yọ ọkàn tó yọ ẹ̀dọ̀ tó yọ ìfun tó yọ kíndìnrín nínú ìfun yẹn oríṣiríṣi ìfun ló tún wà ẹwà agbára lọ ọ̀tọ̀ ní fún ọ̀tọ̀ ní agbẹ̀dì ikù tó jẹ́ lóṣù nínú ikùn yẹn àtúwárí nǹkan tó jẹ́ bí ṣàkì téèyàn bá ń jẹ nínú oúnjẹ kò ní yí ọ ṣùgbọ́n èyí tó dàbí tówẹ̀ yẹn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní ẹ̀dọ̀ ń bẹ fùkú ń bẹ kíndìnrín ń bẹ gbogbo àwọn nǹkan yẹn substance ọ̀tọ̀ọ̀tọ̀ ní báwo wá ní omi kan lásán ló ṣe wá fọ́ọ̀mù gbogbo nǹkan yẹn àtọ̀ tọkùnrin ó wọlé ọba wá ní ìwà jẹ́ kátọ̀ ló kàn dúró síbi tó wà tún mú wá ní àwọn ọmọ